dédé àsìkò gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde jẹ́ kí a gbàdúrà ayérayé nínú àwọn ọ̀run aṣẹ́yìn lọ́ba fún àánú àti ojú rere tí ẹ fi mú wa rí ọjọ́rú mìíràn nínú oṣù kìíní ní ọdún 2024 àdúpẹ́ tí ẹ dá wa sí tí ẹ fi ààbò yín bò wá ojú rere yín mọ́lẹ̀ sí wa lára àánú yín gbé wa ró kì í ṣe nípa ipá kí ẹnikẹ́ni kí ó má bàa ṣògo ṣùgbọ́n àánú yín ni ó gbé wa ró ògo ni fún orúkọ mímọ́ yín a sì gbàdúrà pé ó ṣí ìwé ìrántí kàn wá ní èní ní ọ̀sẹ̀ yìí ní oṣù yìí àti ní ọdún yìí ní orúkọ Jésù ọ̀rọ̀ tí a ó gbọ́ lẹ́ni kò ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ nítorí tí a gbàdúrà lórúkọ Jésù àmín ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ èní ọjọ́bọ̀ ọjọ́ kejìdínlógún oṣù kínní àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé ìwé ìrántí apá kẹta àmú àkọ́sórí wa nínú ìwé orin Dáfídì orí ẹ̀tàléní ọgọ́rùn-ún ẹsẹ̀ ìkejì orí mẹ́tàléní ọgọ́rùn-ún ẹsẹ̀ ìkejì ní Olúwa ìwọ ọkàn mi kí o má ṣe gbàgbé gbogbo oore rẹ̀ nígbà tí a mú bíbélì kíkà wa bákan náà nínú ìwé orin Dáfídì orí kẹtàléní ọgọ́rùn-ún ẹsẹ̀ ìkíní títí dé ìkarùn-ún fi ìbùkún fún Olúwa ìwọ ọkàn mi àti gbogbo ohun tí ó wà nínú mi fi ìbùkún fún orúkọ mímọ́ rẹ̀ fi ìbùkún fún Olúwa ìwọ ọkàn mi má sì ṣe gbàgbé gbogbo oore rẹ̀ ẹni tí ó dárí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì ẹni tí ó tán gbogbo àrùn rẹ ẹni tí ó ra ẹ̀mí rẹ kúrò nínú ìparun ẹni tó fi ìṣe ìfẹ́ àti ìyọ́nú dé ọ ní adé ẹni tí ó fi ohun dídára tẹ́ ọ lọ́rùn bẹ́ẹ̀ ni ìgbà rẹ di ọ̀tun bí idì kí olú àkókò kíkà àti gbígbọ́ rẹ̀ wáyé tẹ́tí bẹ̀rẹ̀ dé láti gbóhun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́bọ̀ lónìí màá sọ̀rọ̀ nípa bí ó ti ṣe pàtàkì tó fún ènìyàn bákan náà láti ṣí ìwé ìrántí oore Ọlọ́run kí wọ́n bàa lè fi ìyìn fún un gẹ́gẹ́ bí oní sáàmù wa ti ibi kíkà wa ti èní títí di àkókò yìí mo ti ṣàwárí pé ọ̀pọ̀lọpọ̀ ló máa ń tètè gbàgbé oore Ọlọ́run sí wọn fún àpẹẹrẹ nígbà tí nǹkan bá ń lọ déédéé ó rọrùn fún irú ẹni bẹ́ẹ̀ láti fi ìyìn fún ẹlẹ́dàá rẹ̀ àmọ́ ṣá nígbà tí nǹkan kò bá lọ déédéé ẹni yìí bákan náà lè gbàgbé ohun gbogbo tí Ọlọ́run ti ṣe fún un kí ó sì bẹ̀rẹ̀ sí ní kùn Dáfídì náà mọ̀ pé ènìyàn tètè máa ń gbàgbé ohun tí Ọlọ́run ti ṣe fún wọn ìdí nìyí ni ó fi rán ara rẹ̀ létí níbi ẹsẹ̀ àkọ́sórí wa ti òní lẹ́yìn ìgbà tí ó ti fi ìrántí yìí lélẹ̀ nínú ìwé orin Dáfídì orí ìkẹtàléní ọgọ́rùn-ún ẹsẹ̀ ìkejì fúnra rẹ̀ Dáfídì tẹ̀síwájú sí ìwé ìrántí àwọn ìbùkún Ọlọ́run lórí ayé rẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí yìn nínú ìwé orin Dáfídì orí ìkẹtàléní ọgọ́rùn-ún ẹsẹ̀ ìkẹta dé ìkarùn-ún ó yìn Ọlọ́run tí ó dáríjì í tí ó sì wò ó sàn tí ó sì gbà á lọ́wọ́ ìparun ó sì tẹ̀síwájú láti yìn Ọlọ́run tí ó fi ṣe ìfẹ́ àti ìyanu dé ládé Dáfídì tún yìn Ọlọ́run tí ó fi ohun dídára tẹ́ ẹ lọ́rùn ó sì tún mú kí ìgbà rẹ̀ di ọ̀tun bíi ẹyẹ idì olùfẹ́ ó ṣe pàtàkì láti máa rántí nígbà gbogbo oore Ọlọ́run lórí ayé rẹ̀ àdá oní àwòrán rẹ̀ èyí sì tó fún ọ láti máa yìn ín ní ìgbà gbogbo ètùtù Jésù Kristi lórí igi àgbélébú fún ẹ̀ṣẹ̀ rẹ àní fún ẹ̀ṣẹ̀ gbogbo ayé jẹ́ ìdí pàtàkì mìíràn fún ọ láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo ó gbọ́dọ̀ máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ o ní ìgbà gbogbo fún gbígbà ọ́ là lọ́wọ́ àbáyọrí ẹ̀ṣẹ̀ àti oríṣi ibi tó wà nínú ayé lónìí bí Dáfídì ó gbọ́dọ̀ fi ọpẹ́ fún Ọlọ́run fún ìṣe ìfẹ́ àti àánú rẹ̀ Bíbélì sọ pé a kò bá ti pa wá run tí kì í bá ṣe ti ìfẹ́ rẹ̀ o ẹkùn Jeremáyà orí ìkẹta ẹsẹ̀ ìkejìléní ogún torí náà wíwà láàyè rẹ̀ wà nípa ipasẹ̀ rẹ̀ ó dá mi lójú pé mo lè tẹ̀síwájú kí n kọ́ sí láti máa sọ ọ̀pọ̀lọpọ̀ ìdí rẹ̀ tí o fi ní láti yin Ọlọ́run ní ìgbà gbogbo olùfẹ́ sí ìwé ìrántí dídára Ọlọ́run lórí ayé rẹ lónìí kí o sì bẹ̀rẹ̀ sí ní yìn kókó ìṣe yin Ọlọ́run ní gbogbo òní kí o sì sọ èyí di bárakú láti àkókò yìí lọ yin Ọlọ́run ní gbogbo èní kí o sì sọ di bárakú láti àkókò yìí lọ ṣe Yorùbá bọ̀ wọ́n ní yiniyini kí ẹni kí ó lè ṣòmíràn wọ́n sì ní bọ́mọdé bá dúpẹ́ orí àná àárí òmíràn gbà nígbà tí a bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí a bá yìn Ọlọ́run á tún ṣe takuntakun nínú ayé wa okun àti agbára àti oore ọ̀fẹ́ láti máa yìn
ọlọ́run yóò yọ̀ǹda fún wa ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayákó ní orúkọ mi. Nígbà tí a máa pàdé ní ọ̀la, ìpàdé wa bí oyin ó dàbọ̀.